ẹni ìtàn ní kalẹ̀ ẹ lọ sọ gbogbo ẹni ó bá yinra rẹ̀ láàárọ̀ àti lálẹ́ ó nira fún wọn. gbọ́mi òtún bá ń tẹ́lẹ̀ ayé kárọ̀ra sáárì ayé ohun tó fi mú Sisi rọrùn àdùn ayé máa tán àdìrìbù mọ́sálà lèmọ̀ yẹ́sì máa wù mí kán ẹ jẹ́ kí n fààyè ẹ̀jẹ̀ ń fààyè ṣe wá sí i tẹ́ni bá fẹ́ kó lè gbọ́ kí ni fàárí ẹ náà sórúkọ táráyé sọ ẹ́ ló fi ń sọ pé sọmọ tí ń jẹ́ ayé asán asán láyé òfo láyé ayé lòfo ìdààmú nítorí òfo òbírí nílé ayé dandan ó ń láti yí báyé fún ẹ ní owó ayé ní ó gbowó yẹn tán báyé fún ẹ ní ilé ayé ní ó bi ilé yẹn wó báyé bá fún ẹ lókìkí wọn aṣọ òkìkí ẹ nídòfo. Àwọn kan ti ní òkìkí rì wọ́n lò ní ayé bí ìbò jẹ́ pé ẹlòmíì ò ní tó fẹ́ lò mọ́ nínú ayé mi. Sisi Quadri dẹ̀ ṣe bí obìnrin ó dẹ̀ ju ọkùnrin lọ. Ìtàlùfọ́ onítìrà wí ni pé ànásà mí náà nìṣíwátì mà ní tàkásà mí náà nìṣíwátì òṣùwátà wù fà tàkásà Abdul Quadri mí náà nìṣíwátì òṣùwátà wù wà fáàkọ̀ rìjà fáàkọ̀ Abdul Quadri rìjà là. Ahọ́n dẹ̀ sọ Sisi Quadri di ògo. Ẹnu dẹ̀ sọ Sisi Quadri di èèyàn. Ẹnu ọ̀hún ló mọ̀ sọ ìwọ kan di olórí burúkú ń bẹ̀ yẹn. Ẹnu ọ̀hún ló mọ̀ sá ìwọ tì mọ́lẹ̀. Àṣeyàn lè bẹ́ẹ̀ mú kó dé èèyàn. Léèbú táwọn òwúkẹ́ ẹni ó bá lè bú yàn. Ẹni tí ò ní dé èèyàn láyé ni máa bú yàn. Àṣé èèmọ̀ èébù rẹ̀ lò ló fi dé èèyàn. Ta ló lè bú yàn lónìí bí Sisi Quadri yóò jọ ni èébù rà sí kò lè dàbí ètò bá wa ló lọ.